Ikú olóyè Bọla tí wọ́n ní mo lọ́wọ́ nínú ẹ̀, èyí ni bọ́rọ̀ ṣe jẹ́. Sunday Igboho sọ̀rọ̀. Irọ́ burúkú ni wọ́n pa mọ́ mi. Èmi ò lọ́wọ́ nínú ikú olóyè Bọla o. Bẹ́ẹ̀ ni Tinubu kò gbé owó fún mi. Kò sì rán ẹnikẹ́ni sí mi rí láti gbówó fún mi kó tó di ààrẹ àti nígbà tó wà nípò ààrẹ báyìí. Ẹ̀ẹ̀kan náà ni mo rí Tinubu rí láyé mi. Mi ò sì tún tí ì fojú kàn mọ́ látìgbà náà. Kí ni mo fẹ́ lọ́wọ́ nínú ikú Bọla fún? Ní gbogbo àsìkò ìṣẹ̀lẹ̀ náà, ìlú Mọdákẹ́kẹ́ ni mo wà tí mò ń bá wọn jagun. Irọ́ pátápátá ni gbogbo ohun tí wọ́n sọ nípa mi. Tí kò bá sì dá yín lójú, ẹ pè Táyọ̀ Àyìndé tí wọ́n dárúkọ kẹ́ ẹ fọ̀rọ̀ wá lẹ́nu wò bóyá òótọ́ ni èmi pẹ̀lú rẹ̀ ríra. Kódà mi ò mọ ẹni tí wọ́n ń pè bẹ́ẹ̀, mi ò sì rí sójú rí. Aláròyé, èmi kì í ṣapààyàn, mi ò pààyàn rí, wọn ò sì mú mi fún ẹ̀sùn ìpànìyàn níbikíbi. Ìwọ̀nyí làwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ajìjàgbara ọmọ Yorùbá ní Sunday Májàsọ́lá Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho nígbàtí Aláròyé pè é lórí aago lálẹ́ ọjọ́ Àìkú Sunday ọjọ́ 17 oṣù yìí láti gbọ́ tẹnu rẹ̀ lórí ọ̀rọ̀ kan tó ń jà ròyìn lórí ayélujára pé ààrẹ Bọ́lá Tinubu gbowó fún un nígbà kan àti pé ó wà lára àwọn tó pa Bọla ohun tó bí gbogbo ọ̀rọ̀ yìí ní ìtakùrọ̀sọ kan tó lu síta. Ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ló ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí fóònù tó sì fi àwọn ẹ̀sùn wọ̀nyí kan Sunday Igboho. Bó tilẹ̀ jẹ́ pé ilẹ̀ ti ta sọ́rọ̀ náà nítorí láti ọdún 2021 ní Gani Adams ti sọ̀rọ̀ ọ̀hún, ìyẹn kó tó di pé ètò ìdìbò ọdún 2023 wáyé. Ṣùgbọ́n láìpẹ́ yìí ni awọ ọ̀rọ̀ ọ̀hún lu síta pẹ̀lú bí ẹnìkan tó ní ìtakùrọ̀sọ tó wáyé láàrin ààrẹ ọ̀nà kakanfò àti ọkùnrin míì tó jẹ́ ará ìlú òyìnbó yìí ṣe jù ú síta tó sì di tọ́rọ́ fọ́nkálé lórí ayélujára. Nínú àtẹ̀jáde kan tí agbẹjọ́rò Sunday Igboho Ọlátayọ̀ Ògèdèǹgbé fi síta lórí ọ̀rọ̀ náà ló ti sọ pé ó ṣe pàtàkì púpọ̀ fún mi láti ṣe ìpàdé yìí kí n lè fi àǹfààní náà sọ̀rọ̀ nípa ìtakùrọ̀sọ kan tó ti gba orí ayélujára kan báyìí. Nínú ìtakùrọ̀sọ náà tí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ṣe jẹ́ èyí tó ta ẹrẹ̀ bá orúkọ mi. Oríṣiríṣi nǹkan tí kò dára ni wọ́n sọ nípa mi. Ó dárúkọ ààrẹ ilẹ̀ wa Bọ́lá Ahmed Tinubu àtàwọn èèyàn kọ̀ọ̀kan tó lórúkọ nílẹ̀ Yorùbá. Nínú ọ̀rọ̀ tí ààrẹ Gani Adams bá ẹnìkan sọ lórí fóònù ọ̀hún ló ti sọ pé mo lọ́wọ́ nínú ikú olóògbé Bọla tí í ṣe amòfin àgbà tó sì jẹ́ mínísítà fún ètò ìdájọ́ lásìkò tí wọ́n pa á nípakúpa. Mi ò ní ṣaláì mẹ́nubà pé kò sí ẹ̀rí kankan níbikíbi tí wọ́n ti so mí papọ̀ mọ́ ikú tó pa olóyè Bọla àfìgbà tí ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ ọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ wọ̀nyí jáde láti ẹnu ààrẹ Gani Adams sí mi. Mo fẹ́ fi àkókò yìí sọ ní gbangba pé mi ò mọ ohunkóhun nípa bí wọ́n ṣe pa Bọla tàbí bí ikú rẹ̀ ṣe wáyé. Ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2001 ni olóyè Bọla kú àti pẹ̀lú ìròyìn tí àwọn ìwé ìròyìn gbé ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Frayo ni wọ́n mú nípa ikú bàbá náà. Láti ọdún 2001 tá a ń sọ yìí ọ̀rọ̀ ogun Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ là ń yanjú nígbà náà. Mo sì lè rántí dáadáa pé ọdún yìí kan náà ni wọ́n ju ààrẹ Gani Adams sẹ́wọ̀n nílùú Èkó nígbà tí wọ́n fẹ̀sùn ìpànìyàn àti dídá omi àlàáfíà ìlú rú kan látàrí ìjà ẹlẹ́yàmẹ̀yà tó wáyé nílùú Èkó lọ́dún 2020. Iléeṣẹ́ olóògbé Gani Fáwẹ̀hìnmí ló dúró fún un tí wọ́n sì gba béèlì rẹ̀ ní ilé ẹjọ́ gíga tó wà ní Ìkòyí nílùú Èkó. Mo pe Gani Adams níjà láti bọ́ sí gbangba kó wá fìdí àwọn ọ̀rọ̀ tó sọ wọ̀nyí múlẹ̀. Ó sọ pé ẹnìkan tó ń jẹ́ Táyọ̀ Àyìndé fún mi lówó ní òtẹ́ẹ̀lì rẹ̀ tó wà ní Ìkẹjà lórúkọ aṣíwájú Bọ́lá Tinubu tó ti di ààrẹ Nàìjíríà báyìí. Mo fẹ́ sọ fún gbogbo ayé pé èmi kò lọ sí òtẹ́ẹ̀lì kankan nílùú Èkó láti gbowó lọ́wọ́ ẹnikẹ́ni lórúkọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu látìgbà tó ti di ààrẹ. Lòdì sí ohun tí Gani Adams sọ nínú ìtakùrọ̀sọ náà, kò sígbà kankan tí ẹnikẹ́ni gbé mi lọ sílé ẹjọ́ fún ẹ̀sùn ìpànìyàn, bẹ́ẹ̀ ni mi ò sì pààyàn rí èyí tó lè sọ mí di èrò ilé ẹjọ́. Ohun tí ìtakùrọ̀sọ náà túmọ̀ sí ni pé Gani Adams ní ìkùnsínú pẹ̀lú mi. Ó wà nínú àkọsílẹ̀ pé pẹ̀lú gbogbo ọ̀wọ̀ tí mo fún un gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olóyè nílùú Ọ̀yọ́, oríṣiríṣi àwọn nǹkan tí kò dáa tó sọ nípa mi látẹ̀yìnwá kún orí ayélujára. Níparí,
mi ò bá ààrẹ Gani Adams du ipò rẹ̀. Ǹjẹ́ àsìkò ti tó fún ààrẹ láti dágunró báyìí? Orílẹ̀-èdè Yorùbá nílò ìṣọ̀kan lásìkò tó léwu gidigidi tá a wà yìí, kì í ṣe àsìkò fún ọ̀tẹ̀ àti ìlara. Mo fi gbogbo àwọn ohun tí mo ti sọ yìí lé ẹ̀yin èèyàn ìlú lọ́wọ́ láti gbé yẹ̀wò. Bó tilẹ̀ jẹ́ pé ìpinnu mi tẹ́lẹ̀ ní láti pè lẹ́jọ́, ṣùgbọ́n àwọn èèyàn gbà mí nímọ̀ràn láti rí i gẹ́gẹ́ bí ìtì ọ̀gẹ̀dẹ̀ tí kò tó ohun ààyò àdá sí lásìkò tí ilẹ̀ Yorùbá wà nínú ewu. Ẹ ṣeun, mo dúpẹ́. Olóyè Sunday Igboho tí gbogbo èèyàn mọ̀ sí Igboho Òòṣà. Nígbà tí Aláròyé pè agbẹjọ́rò Sunday Igboho Ọlátayọ̀ Ògèdèǹgbé sórí aago, àlàyé tọkùnrin náà ṣe ni pé àwọn kò ṣetán láti gbé ààrẹ lọ sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wà nínú àtẹ̀jáde ọ̀hún. Agbẹjọ́rò náà sọ pé níbi tí nǹkan dé dúró lásìkò yìí nílẹ̀ Yorùbá àti bí ogun Fúlàní ṣe yí wápo, bí Yorùbá ṣe máa bọ́ nínú ìgbèkùn yìí ló ṣe pàtàkì báyìí. Agbẹjọ́rò Ìgbòho ní ohun tó ṣe kókó nínú ọ̀rọ̀ náà ni pé Ìgbòho ti fèsì láti sọ pé ohun tí ààrẹ Gani Adams sọ nínú fọ́nrán náà kì í ṣe òótọ́, ṣùgbọ́n tí ọkùnrin náà bá ní àwọn ẹ̀rí láti fi gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn, ó lè bọ́ síta láti ṣe bẹ́ẹ̀. Nígbà tí akọ̀ròyìn Aláròyé béèrè lọ́wọ́ rẹ̀ bóyá ìgbésẹ̀ ń lọ láti pe àwọn akíkanjú ọmọ Yorùbá méjèèjì yìí láti yanjú ohun tó ń lọ láàrin wọn yìí, ohun tó sọ ni pé àwọn àgbààgbà Yorùbá wà nílùú, àwọn náà rí i, wọ́n sì gbọ́ ohun tó ṣẹlẹ̀. Bí ìdí pàtàkì bá wà láti ṣe léyìí, wọ́n máa gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Ó wá rọ gbogbo ọmọ Yorùbá pé kí wọ́n jẹ́ kí wọ́n dáwọ́ ogun dúró, kí wọ́n gba àlàáfíà láàyè láàrin ara wọn, ká lè ráàyè kojú àwọn ọ̀tá tó yí ilẹ̀ Yorùbá ká. Aláròyé pé ibà Gani Adams lórí aago láti gbọ́ tẹnu rẹ̀ lórí àwọn ẹ̀sùn yìí. Bẹ́ẹ̀ ni a sì fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí i lórí ìkànnì WhatsApp rẹ̀, àmọ́ kò tí ì fèsì títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.